Subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts. Assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo àwa ọmọ ìyá tá jọjọ́ ọmọ ìyá kan náà nínú Islam. Kódà ẹ̀sìn yòówù kó tún rí ó jẹ́ akí gbogbo wa pé àánú Ọlọ́run, àlàáfíà, ìdùnnú oríire gbogbo wa kó máa jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Alhaji Abdulbasit Ọlánrewájú Katibi tí gbogbo èèyàn mọ̀ sí àpọ́nlé ànábì. Mashallah, alhamdulillah. Alhaji wà ní ìlú Kano lénìí. Kí ni sábàbí wíwà yín ní ìlú Kano? A wá sí ìlú Kano lénìí nítorí tí ìyá wa, àǹtí wa, ọmọ ìyá wa, Alhaja wa Simbiat Qasim, tí arọ́hìlá ila maulaha, ìyá wa náà tí wọ́n ti lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, kọ́lọ́run kó jọ kó bá wa kẹ́ wọn gẹ̀ wọ́n. Èní ni à ń ṣe àyájọ́ 40 ọjọ́ tí wọ́n lọ, kọ́lọ́run dákun kó jọ kó tún síjú àánú wò wọ́n kó èyí tí àwọn àfáà ti ń bẹ̀bẹ̀ rẹ̀ tẹ́lẹ̀. Àjíà tí à ń sọ̀rọ̀ lé lórí, ó dá mi lójú pé wọ́n á kọ ìhà kan àbí kejì sí yín tó fi lè mú yín tí ẹ fi lè tẹ kọ̀lẹ́kọ̀, bóyá pléènì ni bóyá mọ́tò ni, tí ẹ̀yin àti Sheikh Muideen Ajani Bello tí ẹ fi wá sílùú yìí ní ọjọ́ tèní. Báwo ni Alhaja Simbi gan ṣe jẹ́ sí yín gan-an? Àkọ́kọ́ ni wípé Alhaja wa Simbiat wọ́n jẹ́ ọmọ fún bàbá mi oníwàásí àgbáyé Fadilatu Sheikh Muideen Ajani Bello, léyìí tó sì jẹ́ wípé inú ilé kan náà láti jọ jáde báwọn, àjọ jẹ́ ọmọ ìlú kan náà. Yàtọ̀ wá sí yẹn, ìhà tí èmi àti wọ́n tún wá kọ síra wa tí wọ́n kọ sí mi in particular, ó jẹ́ ìhà kan tí ó yàtọ̀ púpọ̀. Ọlọ́run ní kí wọ́n fẹ́ràn mi gan-an, wallahi summa billahi alladhi la ilaha illa huwa, tí Ọlọ́run sì ń ṣẹ̀rí ẹ̀ bí mo ti ń sọ yìí. Ìfẹ́ náà lágbára púpọ̀ débi pé mi ò mọ̀ tó lè ṣe ẹ̀san ìfẹ́ náà, àfi kí Ọlọ́run kó bá mi fi àlìjánnà kó fi san wọ́n lẹ́san dáadáa wọn sí mi àti sí gbogbo umma mùsùlùmí lápapọ̀. Alhamdulillah. Ẹ dákun, kí ni ọ̀rọ̀ ṣókí tí ẹ lè sọ nípa Alhaja Simbi? Irú ẹ̀dá wo gan ni wọ́n jẹ́? Alhaja wa Simbiat, ní tó ṣẹlẹ̀ yìí nǹkan tó báyàn nínú jẹ́ ni, ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé kò sí iyèméjì ń bẹ, ní tó máa kan gbogbo wa ni ò lè jẹ́ kí a tún banújẹ́ púpọ̀ jù nítorí pé ní tá a kárí ni. Alhaja Simbi jẹ́ èèyàn kan tí Ọlọ́run rán tó ti ń jẹ́ iṣẹ́ Ọlọ́run, tó tẹ̀ jẹ́ wípé bí Ọlọ́run bá kọjú Alhaja sí, yóò jẹ́ iṣẹ́ náà ní àjẹyọrí ni. Kódà nínú nǹkan kan tí mo tún sọ nípa Alhaja, mo ní àṣekéyìn ó lẹ́wà ò mọ lápíàránsì, ẹ̀wà ojú lásán kọ́. Simbiya lẹ́wà ó dá òde lẹ̀, Alhaja Simbiya kọ́lọ́n dákun kó kájà Simbiya tù, ká máa jìyà lẹ́yìn wọn, àwọn ọmọ tó fi sílẹ̀ kọ́lọ́n sọ wọn jọ̀wọ́, ọbọ̀ ọlọ́lá ńlá Simbiya tù kọ́lọ́n kẹ̀ẹ́gẹ̀ níbi ó bá wà. Mo ṣáàkì Alhaja púpọ̀, kọ́lọ́n bá wa kẹ́ wọn kó gẹ̀ wọn kó ṣẹ̀ṣẹ̀ àlìjánnà ní ibùsẹ́rí sí wọn. Àmín Allah. Orin tí ẹ kọ yìí ó dùn mọ́ mi gẹ́, nítorí dá mi lójú pé kó àtẹ̀bí àtàrà Alhaja Simbi tí wọ́n bá gbọ́rin inú tí wọ́n gán dùn. Ṣé orin yẹn kan kọ́ náà sá ni, àbí ẹ ṣètò ẹ̀ pé ká máa retí ẹ̀ ó ń bọ̀ lọ́nà ni, kí gbogbo mùsùlùmí ní gbogbo ní ìpínlẹ̀ Nàìjíríà gbogbo wọn padà máa rí wò nínú iṣẹ́ yín tó ń bọ̀ lọ́nà? In tó ṣẹlẹ̀ ni pé ibi tí ọ̀rọ̀ Alhaja ti bà mí kò bà mí sí ojú ọ̀nà pé kí n máa kọrin, nítorí pé ó jẹ́ ní tí ó dùn ẹ̀mí púpọ̀. Níjọ́ tí wọ́n kú tí mo gbọ́, alẹ́ ẹjọ́ náà ni agbéra láti Ìbàdàn ni mò ń bọ̀ wá sí Kano. So kò ṣe mí bí tó wáyé pé ó ṣe mí bí orin ni, ìbànújẹ́ yẹn kọjá kí n kọ́ lórin. Táwọn pé ó ṣe mí bí orin ni, mo lè ṣe álbọ́ọ̀mù 10 nítorí Alhaja wa Simbiat. Ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run, nǹkan ń bọ̀ lọ́nà tí a dẹ̀ máa sọ̀rọ̀, tá a dẹ̀ máa kí Ọlọ́run fún ìṣẹ̀mí tí Alhaja Simbi wá àti ikú dáadáa tí wọ́n kú. A máa sọ nípa ẹ̀ inshallah qariban. Alhamdulillah. Àfáà Basit, Alhaji Basit, a mọ̀ yín gẹ́gẹ́ bí ìkan nínú asọmọgbé Sheikh wa, Sheikh Muideen Bello Ajani Bello, tí wọ́n jẹ́ oníwàásí àgbáyé fún gbogbo àwọn ọmọ Yorùbá káfàtà nílẹ̀ àti ní òkè òkun. A tún wá mọ̀ yín sí ọ̀kan nínú àwọn tí wọ́n fi orin ẹ̀sìn tí wọ́n fi ń gbé ẹ̀sìn Islam ga. Kí ni ètò yín fún orin ẹ̀sìn yìí tí ẹ̀ ń ṣe lọ́wọ́ fún Ramadan tó ń bọ̀ lọ́nà yìí? ولا تقولن لشيء إني فاعل ذلك غدا
illa an yasha Allah. Pẹ̀lú ògo Ọlọ́run nínú Ramadan tó ń bọ̀ yìí iṣẹ́ wa kan ń bọ̀ lọ́nà tá a pè ní ọ̀tún oore. So ibi ọ̀tún oore yìí a kí Ọlọ́run àyìn Ànábì Muhammad a dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí yóò jẹ́ tó yẹ pé tí mùsùlùmí bá fetí ẹ̀ gbọ́ a tún mọ títóbi Ọlọ́run a dẹ̀ mọ̀ wípé kò sọ́ba bíi Ọlọ́run. Please subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts.